Hello, ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí. Wọ́n ròyìn, wọ́n fi tì, wọ́n ní odindi ilé ní kábíyèsí tó fi fún Naomi ní gift 33 years of birthday tó ń ṣe. Wọ́n ní Naomi, ó sọ pé nǹkan tó òun fẹ́, pé mélòó kí lòun fẹ́ kà tí kábíyèsí fẹ́ ṣe fún òun. Ó ní ṣé mọ́tò ni, ó ní tí mọ́tò yapa. Ó lè ṣe pé kó fún òun, ó lè bẹ̀rẹ̀ tó tẹ yapa jù. Kábíyèsí wá surprise pé building in the mansion ló fún ní kọ́kọ́rọ́ ẹ̀ lónìí pé kó fi ṣe birthday. Ìwà ni. Wọ́n ní ká tí ẹ̀bùn ti pé ó bímọ fún òun ṣe rí ìwà. Ìwà máa ń fi gbogbo ohun. Ó máa ń fi ohun gbogbo fún yàn. Kò sí nǹkan tí èèyàn wá tì tí ò ní rí nípa ìwà. Naomi ráyé wa, ó rógo lò. Ọlọ́run jẹ́ ká rógo wa lò, káwọn ọmọ wa rógo lò. Agbára Kristi Jesu Olúwa wa. Wọ́n ròyìn pé Naomi, pé inú ẹ̀ dùn gan-an pé àwọn onínú ubú tó ń rórun sá tó tára ń ta wọ́n. Ṣé gbogbo rádaràda tó ń ṣe yẹn ní inú kábíyèsí máa fi dùn sí wọn? Wọ́n ń tanra. Eléyìí tó lọ gbé, ṣé mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ sọ ní gbogbo nǹkan mèremère tó ní Naomi ṣe fún kábíyèsí. Kì í ṣòun, agbára Ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀. Ọlọ́run rí lè dá Naomi dáradára. Torí ẹ̀ ló ṣe ń rí gbogbo àwọn géènì yẹn lára kábíyèsí. Kábíyèsí kò mọ nǹkan tó ń fẹ́ ṣe fún Naomi tán. Ṣùgbọ́n àwọn pípù yìí, Ọlọ́run tó ń fẹ́ kí Naomi ní ìsinmi ní ààfin. Torí kábíyèsí àti Naomi, Ọlọ́run rí lè dá wọn. Ọlọ́run rí lè fi ọmọ yẹn ta kábíyèsí lọ́rẹ. Ọmọ gidi, ìyàwó gidi. Obìnrin bí àbúrò, obìnrin bí ẹ̀gbọ́n, obìnrin bí ìyàwó bí ọmọ ìyá àyàn. Ó ní Naomi tó jẹ́ fún kábíyèsí. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní jó. Kábíyèsí ò ṣe ní tọ́jú ẹ̀. Àbí gbogbo rádaràda tẹ lọ bímọ ń ta, ẹ lọ máa ṣòṣì ń ta, ẹ lóyún ẹgbẹ́ wá sáàfin. Nemesis ló ń jà yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ago aláago ṣiṣẹ́, tẹ̀ ń wo ago Naomi ṣiṣẹ́. Nemesis máa jà yín. Àfi tẹ bá ronú pé wàdà kẹ́ tún wọ ọ̀ràn yín ṣe. Kábíyèsí, ẹ wá sọ pé kábíyèsí Naomi nìkan ló ń gbọ́ tiẹ̀. Naomi nìkan ló ń ṣe gbogbo nǹkan fún un. Torí ẹ̀ lẹ ṣe ń tara. Torí ẹ̀ lẹ ṣe ń tara. Tẹ́ ń bínú orí tẹ fi fìlà dé dodo. Ṣé ó dà bẹ́ẹ̀? Wọ́n ní ilé, odindi ilé ló tún fún ní kọ́kọ́rọ́ ẹ̀ pé gbà. Ayé àmì àtàtà. Mi ò mọ nǹkan tí mo tún lè ṣe fún un. Gbogbo àwọn tó kù wọ́n kàn wá rádaràda kún rádaràda. Ṣé Mary àti tó sọ pé tó fọkọ́ lẹ̀, a mọ̀ gbogbo ẹ̀ la mọ̀. Kì í ṣọ̀rọ̀ àhesọ, kì í dẹ̀ ṣe pé bóyá nǹkan tí Naomi ṣàṣejù. Naomi ò ṣàṣejù. Ẹ̀tọ́ ẹ̀ ló ń gba, ẹ̀tọ́ ẹ̀ dẹ̀ ni Ọlọ́run fi fún un. Àbí Ashley tó sá fọkọ́ lẹ̀ sórí ọkọ Naomi ló ń fẹ́. Ṣẹ́yìn ò mọ̀ pé bí gbogbo ìṣe tẹ́ ń ṣe láàfin tí ò bá jú mu, tí ò bá èèyàn mu. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí máa lọ mú ìyàwó ẹ̀ padà? Ó ti jẹ́ pé kábíyèsí ti fi gbogbo ti fẹnu ṣátà Naomi pé ó fòun sílẹ̀, ó ṣe gbá, ó ṣàwo, òun ẹ̀dẹ̀, ó máa fi àìmọye obìnrin fi rọ́pò. Oríṣiríṣi obìnrin ló wà lọ gbé àtòṣó àtàjẹ́ àtẹ̀mẹ̀rẹ̀ àtẹlẹ́bọ lóògùn. Gbogbo ẹ̀ ní kábíyèsí kó kanlẹ̀. Ọlọ́run dẹ̀ máa dá sẹ̀ríyà fún gbogbo yín. Torí Naomi pẹ̀lú bẹ́ẹ̀ tún ṣe fọ́kọ ẹ̀ kò tún bínú. Ó ṣàníwẹ̀ nǹkan tí kábíyèsí lágbára ló ṣe yẹn. Kí lẹ wá ń wọ́rí ọmọlọ́mọ fún? Torí ó bà gbogbo agbára yín jẹ́.
gbogbo agbára òkùnkùn tí gbogbo yín ní. Naomi ìmọ́lẹ̀ ni. Ẹni kí ló dé tí kábíyèsí ṣe lọ fẹ́ ìmọ́lẹ̀? Ó lọ fẹ́ ẹni tó máa tàn mọ́lẹ̀ sínú ààfin, tó bá gbogbo iṣẹ́ ibi tó ń ṣe tó bá jẹ́ nǹkan tó ta yín túbọ̀ ń ta yín lára nìyẹn. Ẹ̀tún ní báwo ló tún ṣe fi mú ìyàwó ẹ̀ padà? Ìyàwó gidi, ìyàwó alálùbáríkà. Ta ló máa ní ìyàwó alálùbáríkà tí inú ẹ̀ ní dùn? Kò fún kábíyèsí ní wàhálà. Kọ̀ràn tó máa fi fún kábíyèsí wàhálà ṣe lọ́lọ́run tó ń bùkún fún kábíyèsí. Anointing tó wà lára Naomi ó kẹjẹ gbẹ. Òun ló ń lọ lọ́ọ̀kan anointing Naomi. Torí ẹ̀ kábíyèsí ń tà pé ọkàn kábíyèsí wà balẹ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní jàpátá. Tẹ́ ń ṣe orí burúkú, tẹ́ ń wá ipa lára wọn ní kejì. Tẹ́ ẹ bá ṣọ́ra, ẹ rí ìjà Ọlọ́run. Torí Naomi, ẹ̀yin èèyàn mi. Wọ́n bá ní àwọn olórí. Wọ́n ní àwọn ò ní gbà. Tẹ́ ẹ bá lè gbà kí lè fẹ́ ṣe. Kí ẹ bá gbà kí lè fẹ́ ṣe. Wọ́n gé yín lọ́wọ́ ẹ̀ tún bòrùka. Pẹ̀lú bí kábíyèsí ṣe sọ pé ìwà yín ó kù díẹ̀ káàtó. Ẹ túbọ̀ tepo sínú iná. Ṣó dà bẹ́ẹ̀? Naomi, wọ́n ròyìn ọtí kábíyèsí lóríṣiríṣi. Wọ́n ní gift tá a ti tẹ́lẹ̀ ní kábíyèsí fún. Ìkan nínú wọn ni mansion tá a sọ pé ó mú kọ́kọ́rọ́ odindi ilé ó gbé fún Naomi. Iye pé bóyá ó forúkọ Naomi nìkan ló forúkọ ẹ̀ rà. Naomi ló nìkan àjẹmọ́nù tọmọ yẹn dè ní. Tógo tó ń jẹ́ tọlọ́run. Bẹ́ẹ̀ ni ajẹ́yì, ajẹ́ṣoríire, ajẹ́ tí tó máa jẹjẹjẹjẹjẹ tó àwọn ọmọ ẹ̀ tó máa bá náà tó máa jẹjẹjẹ táwọn ọmọ tó máa jẹjẹjẹ tóun náà máa rí ikú kọjá bọ́ sínú yìí pẹ̀lú gbogbo wa tó ń gbọ́ wa. Gbogbo wa pátápátá la máa gbó, la máa tọ́, la máa rí ikú kọjá bọ́ sínú yìí. Ipa oṣó, ipa àjẹ́ oníkan wa, oníka wa lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ya jáwọ́ kẹbẹ̀rẹ̀ sí ní ṣe rere. Kẹbẹ̀rẹ̀ sí ní dunnú, kẹbẹ̀rẹ̀ sí ní máa sọ pé kò sí nǹkan tó dàbí ká sin Ọlọ́run Naomi. Ẹ jẹ́ ya tètè jáwọ́ kẹ má bàa rí wàhálà. So, gbogbo nǹkan tí wọ́n ròyìn tí kábíyèsí pèsè fún Naomi, òun ló túbọ̀ ń ta wọ́n lára. Tẹ́ ẹ bá jáwọ́ ara kan máa ta yín pa. Ẹ̀yin èèyàn mi, kí máa ṣe kékeré o. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo agbára tó lọ́n fi fún Naomi, pẹ̀lú oore ọ̀fẹ́ tó fi fún. Torí ẹni tọ́lọ́run ò pa, wọ́n ní kò sí ọba ayé kan tó lè fọwọ́ kan tó lè pa. Ẹ tí kò wó kò mì òmìnira. Ẹ̀rù bà yín, ẹ jẹ́ ya tètè ferege. Torí àkàndá èèyàn, òun lẹ̀ ń lépa. Ẹ̀yin èèyàn wa, a dúpẹ́ o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ògì. Ẹ bá mi share, kẹ bá mi like. Kéde máa ń fi tó kù. Kẹ subscribe. Kéde fi tó kù sí comment section. Mo love yín, mo like yín. Ọwọ́ tẹ fi ń ṣe ayọ̀ àti àlàáfíà lẹ fi máa gbà. Ẹ máa fi ṣe nǹkan rẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.